ṣé ẹ rí ẹ̀yin obìnrin kan wà tó jẹ́ pé ẹ wà desperate gan, ẹ wà desperate when it come to marriage. òǹgbẹ oríire gan kì í gbé obìnrin mi o bíi marriage. Torí mi ò lérò wípé níbi tí ojú làdé pẹ̀lú bá a ṣe pariwo ó tún yẹ kí àwọn obìnrin kankan máa fọ́ wípé ọkùnrin kan ń sọ fáwọn wípé ìyàwó mi ṣe kinní kan ni mo ṣe fẹ́ fi ọ, ìyàwó mi ṣe gbá ni mo ṣe fẹ́ fi ọ, ládùúgbò bá a ṣe ti sọ tó kò tí ì yé yín náà. Torí pé ẹ wà desperate ni, kì í ṣe pé òye ẹ mọ tẹ́ ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ yín mọ tẹ́ ń ṣe, òṣì lẹ́ ń ṣe. Òṣì òun lọ̀pọ̀lọpọ̀ yín ṣe. Ọkọ rẹ tó dánlóòdù wípé ìyáálé ṣe báyìí, ìyàwó ń ṣe báyìí, ó ṣe gbá ó ṣàwò, kò dánlóòdù wípé ìyàwó ló fún ní 26 million plus tó fi travel out, kò sọ débẹ̀ yẹn fún ọ. Kò sọ débẹ̀ fún ọ wípé ìyàwó òun ló sì ń débi oríire, kò sọ débẹ̀ fún ọ. Bọ̀ ó sọ fún ọ wípé ọmọ tó gbé lọ́wọ́ ọmọ àlè ni, ìyàwó ò mọ kinní kan ṣe, ìyàwó ò mọ gbá kan ṣe, ìwọ gangan ló nífẹ̀ẹ́ sí. Tí ì bá ṣe wípé olórí ibu ni ọ wà desperate lórí ọkùnrin, ṣé ó lè jẹ́wọ́ náà lọ kówó ribiribi bá ń lẹ̀ kígbéyàwó mọ́ sí tí ì pé ọdún méjì, kí ọkùnrin wá rojọ́ tó bá ń fún ọ kó o sì tún continue pẹ̀lú introduction ọ̀tá ajé ni ọ, ẹni ibi ni ọ. Mo sọ́njú òní wípé obìnrin tó lọ ṣàṣemọ́ṣe tó lọ pa ọkọ àti àtàlè àti gbogbo ọ̀tán ṣe kinní òun wípé kinní. Aláburú ẹ̀dá lọkùnrin mi. Ẹ jẹ́ a sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ ń lọ. And when it come to wípé kinní, àwọn olórí burúkú tán kó bá yín náà wọn ò ní sọ details fún yín. Aláburú ẹ̀dá lọkùnrin mi. Ó ti mọ̀ wípé àwọn òbí òun wọn ẹ̀ ṣalábọ̀dé wọn ẹ̀ ṣaláburú, ó wá lọ rẹ́ǹtì fámìlì fún ọ. Ó ti wá gẹ̀tù nù náà nù wípé òkè o, ó ti sáfẹ́fẹ́ yẹyẹ fi ẹ́ sí àárí mi, ó ti post ẹ̀ sórí TikTok. Àṣírí sì ti tú wọn tán mọ́ ìyàwó, wọn ti táàgì ìyàwó náà sì ti bọ́ ọ̀tá, ó ti wá sọ̀rọ̀, ó tún wá ń dìfẹ́ǹdì rẹ̀. Ṣé desperation náà là á pè? Inú ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín nígbà tó bá yá wọn padà já isáyò ọlọ́pọ́n náà ni wọ́n padà lọ bá ìyàwó wọn. Ẹ wàá mọ́ sunkún kiri platform káàkiri wípé mo ti bímọ fún un tán, nígbà mọ̀ pé ìyàwó kan lòun ò fẹ́, kí ló dé tó fi wá fẹ́ mi? Ẹ̀yin lẹ mọ̀. Ẹ̀yin lẹ mọ̀, yín gbọ́dọ̀ gbé iṣẹ́ pé ó sàárọ̀. Aláburú ẹ̀dá ni ẹ ti rí ojú tán báyìí, ẹ sì tún máa wá ìrojú kiri. Despite the fact wípé bí àwọn èèyàn tán lọ ṣọ́ọ̀ṣì àǹtí bọ́n ṣe ń jáde tán sọ pé mo mọ̀ lámúmọ̀ àǹtí yìí lóòótọ́ ló lówó yẹn dání o. Táǹtí torí àwọn àǹtí ń bíi pé sí àǹtí eléyìí lè rí 26 million plus fún yàn. Ẹ mọ̀ pàgbà tó bá lómi inú kì í dún worowóró, tí ò bá dún náà ni ó mọ ọdún fàkàfùkù. Àti fojú wo àǹtí wípé 26 million pọ̀, ṣé lọ́wọ́ yín náà ló ti jáde àfi báwọn èèyàn ṣe ń jáde. Kódà influencer kan gan tún jáde, àǹtí ń jáde. Ẹ lọ wo àǹtí tí wọ́n ṣe amẹ̀bọ kínní. Ó ní lóòótọ́ ni ó lóun mọ àǹtí yẹn ṣọ́ọ̀ṣì, ó ní tàǹtí yẹn bá ń ṣe testimony báyìí ó láwọn ọmọ ńlanú lẹ̀ ni. Àwọn èèyàn sì ń jáde wọ́n wá ń sọ ní tòótọ́. Àwọn èèyàn ò sì jáde wípé aláburú ẹ̀dá láǹtí. Bọ̀dá David bó ló jẹ́. Wọn ò jáde wípé aláburú ẹ̀dá láǹtí. Wọn ò jáde. Despite the fact wípé àǹtí tún wá gbé picture of real parent jáde. Wọ́n túbọ̀ crop ẹ̀ mọ́ ti fake ẹni tẹ̀rẹ̀ yá. Ó sì tún lọ láìfù náà lọ defend irú ọkùnrin bẹ́ẹ̀. Ṣé yẹn ni wípé kò ní bojú rẹ̀ jẹ́? Bó ṣe sọ fún ọ, bó ṣe ti ròyìn ara rẹ̀ pé wọ́n ló nífẹ̀ẹ́, ìwọ náà ti believe. Téèyàn fi gba 26 million lọ́wọ́ èèyàn tí gbéyàwó pé 2 years tọ́lọ́ sì ti fọmọ sí yan láàrin tó fi lè ṣe bá ń fún. Ó ti gbàgbọ́ ohun tó tọ́ iná náà fi mọ̀ ń já isáyé ọlọ́pàá at the end of the day tẹ́wàá mọ̀ sunkún kiri platform káàkiri.
tẹ́ mọ sunkún káàkiri wípé mo ti bímọ fún un, ìyáálé òjì ó ráyè gbọ́ tiẹ̀, ìyáálé òjì ó lè kò lè jí ó ráyè gbọ́ tiẹ̀ torí wọ́gun òrìnrìn tó dáa aláburú ẹ̀dá ni o. Yín bá mi pàdé ń pa 2 yóò ní 2.